ọ̀rọ̀ Portable Ọlálọ́mí. Ẹ wá rí gbogbo ọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ Portable. Portable is in pain. In serious pain. Do you know what it is that kéèyàn kan ti sọ fún ẹ pé o máa perform, kan ti pè ẹ́ pé wàá perform o, kan dẹ̀ tún pè ẹ́ wípé má wàá mọ́ o. Ṣé bẹ́ẹ̀ yín ókè ẹ̀ kí ṣe entertainer iṣẹ́ máa ń gbaṣẹ́, iṣẹ́ tẹ́ ti gbà tán ti sanwó ẹ̀ fún yín tó wá kù díẹ̀ kínkínní báyìí kẹ́ ẹ ṣiṣẹ́ yẹn wọ́n wá pè ẹ́ wípé má wàá mọ́ o. Imagine how you gonna feel. Ara tó ń ta Portable nìyẹn. Ara tó ń ta Portable nìyẹn. And let me tell you, if Taye Currency name cannot bring Portable to Ibadan, ìgbà wo ló fẹ́ wọ Ìbàdàn? Ìgbà wo ló fẹ́ wá sí Ìbàdàn? So he's in serious pain. Ara ló ń ta. Now, ó sọ nínú fídíò tó ṣe tí gbogbo yín repost that you believe you are abusing Taye Currency. Ó ní Ìbàdàn ajẹ̀gbínjẹ̀ karahun, àwọn ni wọ́n. Oríkì Ìbàdàn ní Ìbàdàn ajẹ̀gbínjẹ̀ karahun, àbí? Ó wá ní àwọn ni wọ́n. Tí Taye tí gbogbo èèyàn bá fẹ́ sọ pé Taye Currency láhun, ṣógbẹnu Portable. Torí ẹ̀yin tẹ́ ń gbàgbọ́, ṣógbẹnu ẹ̀. Kó tó di pó blow, òun àti kò gbágídí, ó lọ lé ẹ̀, ó fún lówó, àbí? Ìgbà tó tún blow tán, that is about 2-3 months ago. Wọ́n tún jọ pàdé ní ọ̀rẹ́ ọ̀ṣọ́, ó tún gbé owó fún tó ń pariwo. Okay, irú ẹni yẹn wọ́n wá fẹ́ fi orúkọ ẹ̀ ṣe show, wọ́n wá pè ẹ́, okay, mo fẹ́ bi, okay, Portable, share this video to reach Portable. Kó fún wa ní proof of payment. Ṣé Taye Currency ló sanwó fún? Kó wá fún wa ní call àwọn tí wọ́n pè fún event yẹn. Ṣé Taye Currency ló pe Portable fún event? How on earth ni Taye Currency ṣe máa fẹ́ fi Portable pull crowd ní Ìbàdàn? Taye Currency máa fẹ́ fi Portable pull crowd ní territory ẹ̀. Because ẹlòmíì tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ẹ máa fi etí ọ̀tẹ̀, I don't like this guy, ẹ máa fi reason ẹ dẹ̀ mọ̀ pé that one will be affecting your brain more because kò ní jẹ́ kẹ́ lè ronú dáadáa. I just see that, mo kàn observe, mo kàn wò. Do you think Taye Currency, okay, tí Taye Currency bá pé gan, ó ní wọ́n fún ní eyín kan. Eyín kan is 1 million naira. Eyín kan is 1 million naira. Ó ní 5 million naira ló charge, wọ́n fún ẹ ní 1 million naira. Ṣé bí 1 million yẹn ló gbà tó fi bọ́ síta pé wọ́n ti tẹ́wọ́ gíníkan. That shows 1 million naira is ó jọ ẹ lójú now. Ìgbà tán ní kó má wà mọ́, which me I can even explain more why they have to stop you pé kó má wà mọ́, because it is so disrespectful. Ibi kan tí mo lè sọ pé mo ti call me sí event yẹn nìyẹn, because I have to call Alaye ní show yẹn gangan. A lot of people are sending me messages kí n bá Alaye mi sọ̀rọ̀. I said I'm not involved. Wọ́n ní kí n ṣàbà sọ̀rọ̀ pé torówó ẹ̀ wà ń bẹ̀. Mo ní Alaye guy tẹ́ ní pé kó má bọ̀ ní show yìí, you have to be very very careful. Àkọ́kọ́, àwọn ọ̀tá yín nínú òṣèlú. Èkejì, àwọn ọ̀tá yín nínú onífújì. A lot of people will be there and they don't like this guy called Portable. Video are circulating. Don't let him come. Stop him. Àbí ẹni tó ní show lọ́jọ́ tó ń ṣe show yẹn gangan on the 2. Alaye ṣe play ní Sir Black. Ṣé èèyàn tó ní show tó jẹ́ pé gangan ló ní event ẹ̀. A tún lọ party mi láti lọ kọrin. Party yẹn Alaye wá pè mí gbàdàn kúrò mẹ́ pé ìwọ ọ̀bọ yìí bó ṣe máa ń ronú yìí ọ̀rọ̀ ẹ̀ ò yé mi o. Ṣé mo mọ̀ wípé àwọn àgbààgbà ìlú Ìbàdàn, àwọn ọba ló ṣe pé òun tán sí wípé Portable tán ló ń lọ show yẹn pé kò gbúdọ̀ wá show yẹn pé because it's a slap on them. Bí Portable ṣe sọ̀rọ̀, kò ń ṣe Ìbàdàn nìkan ni Portable sọ̀rọ̀ sí o. The whole Ọ̀yọ́, wọn lo POP lọ́yọ̀, wọn ṣe kíní kan lọ. It's not a cruise. It is not a cruise. It's a word of disrespect. Ó rí gbogbo Ìbàdàn àti community ẹ̀fín, gbogbo ọmọ Ìbàdàn, gbogbo ọmọ Ọ̀yọ́ tí ó bá wá rí lè yà sí nǹkan kan. That shows I don't want to abuse. That was when Alaye now called the organizer. Ẹ pé o, ẹni kó má wá mọ́. Tó bá sọ wípé ta ló ní kó má wá, ẹ sọ wípé mi ni mo ní kó má wá, or kémi má wá party yín. Gbogbo èèyàn tó bá wà ní show yẹn lọ́jọ́ yẹn, kàn béèrè pé time wo ni Taye Currency tó débẹ̀. He entered the place past 12
not until ìgbà tán conclude pé Portable ò gbọ́dọ̀ wá mọ́ pé later o kan yanjú ọ̀rọ̀ ẹ̀. So ìwọ yẹn wá boss online ń pariwo eyín kan owó kílìṣì eyín kan owó tán fi ń mugbó. Does that make sense? And all of you are celebrating him. All of you are celebrating him. That's lack of intelligence. If something happen now, you cannot think deep. Pé kí ló lè fà á. Ó wá ní pé ìwọ ni star tó wà ńbẹ̀. Show star bó ní recognition tó Adigun Alákò méjì ní Nice. Nice was there. CDQ was there. T-Famous was there. Now, ògo tiwa ta ní Ìbàdàn tó jẹ́ pé o lè kọrin tó bọ̀bọ̀ yẹn, performance ẹ̀ ò dẹ̀ lè tó bọ̀bọ̀ yẹn, o ò dá tó bọ̀bọ̀ yẹn, Fabulous Peasy, o ò dá tó. Fabulous Peasy, báwo ló yẹ bẹ́ ṣe? Now, I don't know, you guys just take this guy where, let me say you, entertain wa, being a clown. Because me, I used to ask questions, tí n bá rí nǹkan tó jáde, torí ẹ̀ mo ṣe fi gbogbo yín lára balẹ̀ kí n tó wá wò pé, let me just come out and answer these people. Tèmi àti Currency bá close. Kí ló dé tí mi post show yẹn before event? Ṣé mo polówó ẹ̀ fún yín? Ṣé mo hype ẹ̀ fún yín? Did you even see it on my status? After the show, I didn't even still post it. Èèyàn tó bá ní brain, ó yẹ kó mọ̀, kó ní ọkọ tó bá ní brain, tó ní brain, ó yẹ kó mọ̀. Ìyẹn wá jáde ń tẹ̀wé ẹni tó gbowó lọ́wọ́ ẹ̀ ní ọ̀rẹ́, ẹni tí wọ́n mú ẹ wá lé ẹ̀ tó wá gbowó, tó fún ẹ lówó. Now, as a senior man in the industry, tó bá pè ẹ́ sí party ẹ̀ gan, tó jẹ́ òun ló ń ṣe party, tó pè ẹ́ sí party ẹ̀, tó charge ẹ̀ gan, that shows you are not responsible. That shows you are not responsible because Taye Currency is part of your career. Very well part of your career.